ẹ̀yin tèmi ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́. Gbogbo wa la mọ̀ wípé àná ó ní Ìyábọ̀ Òjó tó ṣe film premiere fíìmù ẹ̀ The Return of Arinzo. Kó tó di wípé wọ́n ṣe film premiere fíìmù yìí lánàá, oríṣiríṣi awuyewuye òun ló ti dìde lórí fíìmù yìí. Kódà oríṣiríṣi ogun òun ni wọ́n ti gbé dìde sí Ìyábọ̀ Òjó látàrí wípé wọn ò fẹ́ kí ọjọ́ àná kó wáyé, ṣùgbọ́n ó pàpà wáyé náà. Àwọn èèyàn tú jáde, àtọmọdé àtàgbà nínú ẹgbẹ́ òṣèré, gbogbo wọn pátápátá òun ni wọ́n jáde láti wá ọ̀nà Ìyábọ̀ Òjó. ẹ̀yin tèmi ó dùn gbọ̀ngbọ̀n kan sí. Ṣùgbọ́n oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ òun ló ṣẹlẹ̀ níbi film premiere yìí. ẹ̀yin tèmi ó mọ̀ wá gbẹnu tán ó lẹ́tìkẹ́. Àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní agbo àwọn òṣèré kò mà ṣe é fẹnu sọ, kì í mà ṣe nǹkan téèyàn ń fojú rí. ẹ̀yin tèmi, mẹ́wàá ń ṣẹlẹ̀ nǹkan kan lágbo àwọn òṣèré. Níbi film premiere yìí la bá rí oníkálukú bí wọ́n ṣe ń snob ara wọn. Àwọn míì wọ́n á mọ́ra wọn lójú, àwọn míì wọ́n á gbójú bẹ́ẹ̀ ni wípé wọn ò ríra wọn. ẹ̀yin tèmi eléyìí mà gbẹnu tán. Níbi film premiere yìí oríṣiríṣi àṣírí òun ló tú o. Níbi film premiere yìí náà láti rí àwọn tó ń bára wọn jà nínú ẹgbẹ́ òṣèré tó jẹ́ wípé wọ́n ní ìkùnsínú sí ara wọn. ẹ̀yin tèmi, ara rẹ̀ ni Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí a rí fídíò Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham èyí tó ń lọ káàkiri orí ayélujára, níbi tí Tóyìn, Ìyábọ̀ àti Mercy Aigbe tí wọ́n ti jókòó, tí Tóyìn Abraham tó sì wọlé wá tó wá kí wọn. Ó kí Mercy Aigbe bẹ́ẹ̀ ló kí Ìyábọ̀ Òjó. Ṣùgbọ́n bó ṣe dé ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé bẹ́ẹ̀ ló sọ wípé àǹtí Fúnkẹ́ ó kí i. Fúnkẹ́ ò mọ̀ dáhùn, ṣe ló kọjú bí ẹni wípé kò tiẹ̀ mọ̀ pé èèyàn ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ̀yin tèmi, kódà ẹbí ẹ̀ méjì òní Tóyìn Abraham tó kí Fúnkẹ́ Akíndélé ṣùgbọ́n kò dá lóhùn. Lẹ́yìn ìgbà tó kí tán, ó gbé ẹ̀yìn rẹ̀ kọjá, ó sì lọ kí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Níbi tó tún ti gbé ẹ̀yìn rẹ̀ gan kọjá, aṣọ Tóyìn Abraham ó tún kọ́ Fúnkẹ́ Akíndélé níbi irun. Ṣíṣe ni Fúnkẹ́ Akíndélé tó fi ọwọ́ rẹ̀ báyìí tó fi tún ṣe. Ìyẹn tó túmọ̀ sí wípé ó mọ̀ wípé Tóyìn Abraham ni, ṣùgbọ́n ó mọ̀ọ́mọ̀ wọ́n fẹ́ dá lóhùn ní. ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ló jẹ́ kí àwọn èèyàn máa sọ wípé ìwà tí Fúnkẹ́ Akíndélé èyí tó wù pẹ̀lú Tóyìn Abraham, wọ́n ní kò bójúmu rárá. Bẹ́ẹ̀ sì ni kò bójúmu lóòótọ́. Tí aáwọ̀ bá tiẹ̀ wà láàrin àwọn méjèèjì, ẹ̀yin tèmi, ṣe ló yẹ kí Fúnkẹ́ Akíndélé gẹ́gẹ́ bí àgbàlagbà tó jẹ́, bó ti wulẹ̀ kórí, Fúnkẹ́ Akíndélé yóò ṣàgbà bí ọdún 2 sí 3 lọ́wọ́ Tóyìn Abraham. Ṣùgbọ́n nǹkan tó fi mú Tóyìn wá kí ní orí ìjókòó lábẹ́ bó ti wulẹ̀ kórí, ó yẹ kí Fúnkẹ́ Akíndélé kó họ́nà rẹ̀, ó yẹ kó dá lóhùn. Bí ò bá tiẹ̀ dénú rẹ̀ gan, ó yẹ kó wu ìwà àgbà kó sì dá lóhùn. Ìṣẹ́jú mélòó lèèyàn fi ń kíra èèyàn? Kí ló fẹ́ gbà lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé? Ṣùgbọ́n kàkà kí Fúnkẹ́ Akíndélé kó ṣe bí àgbàlagbà, kò ṣe bẹ́ẹ̀ o. Ó ti gbàgbé wípé kámẹ́rà wà ní ojú rẹ̀. ẹ̀yin tèmi, ṣùgbọ́n ó kọ̀ kò dá Tóyìn Abraham lóhùn. ẹ̀yin tèmi eléyìí mà gbẹnu tán. Tẹ́ ẹ bá wá rí i ní orí ìjókòó tí wọ́n ti jókòó yìí, ẹ rí wípé Ìyábọ̀ Òjó ó jókòó láàrin Fúnkẹ́ Akíndélé àti Mercy Aigbe. Lẹ́yìn ìgbà tí Tóyìn tó lọ kí Fúnkẹ́ Akíndélé tí ò dá lóhùn, Mercy Aigbe ó rí n tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣe ló gbójú bí ẹni wípé kò rí. Bó tilẹ̀ jẹ́ wípé láàrin Fúnkẹ́ Akíndélé àti Mercy Aigbe náà, àárín wọn ò fi bẹ́ẹ̀ dán mọ́rán. Bẹ́ẹ̀ ni ìjà wà ń bẹ̀. Torí wípé níbi film premiere yìí náà ó láti rí Mercy Aigbe pẹ̀lú Fúnkẹ́ Akíndélé. Ó ní bí wọ́n ṣe ń ṣe síra wọn. Kódà a rí ibi tí wọ́n ti bára wọn sọ̀rọ̀ tàbí tí wọ́n ti kíra wọn níbi film premiere yìí. Ṣe ni wọ́n ń wora wọn lọ́ọ̀kán pẹ̀lú ojú tí ò. ẹ̀yin tèmi, kó tó di wípé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká wo díẹ̀
nínú nǹkan tó ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Hollywood sector is probably the most disorganized. Please, let's not prove them right. We've fought over the years to build our image, to do amazing movies, to do quality work. I beg of you, let's not give them the power to say we are disorganized. Over to you. Ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí báyìí ẹ̀rí wípé ó gbẹnu tán tí Fúnkẹ́ Akíndélé àti Tóyìn òun là ń sọ kó tó di wípé a rí Fẹ́mi Adébáyọ̀ tó náà wọlé wá tó sì wá bá Ìyábọ̀ Òjó, Mercy Aigbe àti Fúnkẹ́ Akíndélé níbi tí wọ́n jókòó sí. Gbàrà tí arákùnrin yìí wọlé ṣe ló ṣe bẹ́ẹ̀ ni wípé kò rí Mercy Aigbe o. Ẹ̀yin tèmi ó kí Ìyábọ̀ Òjó èyí tó wà láàrin wọn ó dì mọ́. Bẹ́ẹ̀ sì ni ó tún kọjá Fúnkẹ́ Akíndélé ó lọ kí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Fúnkẹ́ Akíndélé. Ṣé ló dàbí ẹni pé kò tiẹ̀ fẹ́ kí Fúnkẹ́ bẹ́ẹ̀ ni kò fẹ́ kí Fúnkẹ́ ló wá tó ṣẹ̀ wá bá sọ̀rọ̀ kó tó di wípé Fẹ́mi Adébáyọ̀ ó kí Fúnkẹ́. Wá rí wípé nínú fídíò tẹ́rí tí ń kọjá lọ yìí Fẹ́mi Adébáyọ̀ kò kí Mercy Aigbe o. Ṣé ni Mercy Aigbe ó tẹrí mọ́lẹ̀ tó ń tẹ fóònù ẹ̀ bí ẹni wípé kò rí Fẹ́mi Adébáyọ̀. Eléyìí náà ló jẹ́ káwọn èèyàn máa sọ wípé kí ni ó tún ṣẹlẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti Mercy Aigbe. Ẹ̀yin tèmi oríṣiríṣi ló mọ̀ ṣẹlẹ̀ níbi film premiere yìí. Mẹ́wàá máa ń ṣẹlẹ̀. Kò pẹ́ sígbà náà la bá tún rí Fẹ́mi Adébáyọ̀ níbi tí gbogbo àwọn obìnrin yìí ti dúró àti Ìyábọ̀ Òjó àti Fúnkẹ́ Akíndélé àti Mercy Aigbe gbogbo wọn ló wà lórí ìdúró. Bí a ṣe rí Fẹ́mi Adébáyọ̀ tí ó kí Fúnkẹ́ Akíndélé bẹ́ẹ̀ náà sì ni ó kí Mercy Aigbe torí wípé ìsọwọ́ tí wọ́n fi ṣe síra wọn ṣe ló dàbí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin wọn. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tán dúró yìí ṣe ni wọ́n yan Fẹ́mi Adébáyọ̀ kó wá kí gbogbo wọn kó sì kí wọn. Kò sí bí ó ṣe lè ṣe láàrin yẹn torí wípé láàrin àwọn èrò ló wà. Bí nǹkan bá tiẹ̀ wà láàrin wọn ó di dandan yóò kí wọn. Ẹ wá jẹ́ ká wò ó. Ṣé ẹ rí ti Fẹ́mi Adébáyọ̀ ó kọjá? Ẹ̀yin ẹ wá wo fídíò tẹ́rí tí ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Ẹ wo Fúnkẹ́ Akíndélé àti Mercy Aigbe. Ẹ rí wípé àwọn méjèèjì wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ṣùgbọ́n bí wọ́n ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn yìí àwọn méjèèjì wà comfortable pẹ̀lú ara wọn. Ẹ̀yin náà wo fídíò ọ̀hún dáadáa nígbà tí Fẹ́mi Adébáyọ̀ èyí tó kí Fúnkẹ́ Akíndélé. Ẹ wo ojú tí Mercy Aigbe èyí tó fi wo Fúnkẹ́ Akíndélé. Bẹ́ẹ̀ náà ni ó ń wò ó ló ń sún ara kì. Ẹ̀yin tèmi kí wá ló lè ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré yìí tó fi di wípé oníkálukú wọ́n bẹ̀rẹ̀ sí ní snob ara wọn. Oníkálukú bẹ̀rẹ̀ sí ní gbé mú síra wọn. Àbí ẹ gbọ́ ná ọjọ́ mélòó gan-an la fẹ́ lò nílé ayé táwa wọ ẹ̀wù irin. Bẹ́ẹ̀ ni tá gbé ẹ̀wù irin wọ̀ báyìí tá ga apá sókè tá máa wò bí ẹni wípé àti ẹ̀ ní filé ayé ìkalẹ̀ lọ́jọ́ kan. Àbí ilé ayé náà kọ́ ni àbí nínú industry kan náà kọ́ ni. Èyí tí wọ́n ń kó pèpèpè àtọmọdé àtàgbà ní àìlérò nígbà tá a bá wá tá wá ń wùwà báyìí síra wa. Ta ló mọ ọjọ́ tí ọlọ́jọ́ òde tí ó sì mú ẹnì kọ̀ọ̀kan lọ kí wá ló dé tó jẹ́ wípé tá a bá ṣẹra wa tá a lè dáríjìra wa. Eléyìí ti pọ̀ jù o. Tá bá wá pàdé ara wa níbi ìnáwó a wá máa gbé mú a máa sún mú a máa yẹ ìjìká a máa yẹ̀gbẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ṣógun láyé ni. Ṣógun láyé ni. Ẹ̀yin náà wò ẹ wo orúwà tí Fúnkẹ́ Akíndélé èyí tó wù sí Tóyìn Abraham. Ẹ̀yin tèmi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lábẹ́ bó ti wulẹ̀ kó rí gbogbo nǹkan tó bá tiẹ̀ wù kí Tóyìn Abraham kó ṣe fún Fúnkẹ́ Akíndélé ní tó fi lè mú tó fi wá kí láàrin àwọn èèyàn ó yẹ kó dá lóhùn. Ṣùgbọ́n ìwà tí Fúnkẹ́ Akíndélé wù ó jẹ́ ìwà tó jẹ́ pé ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu tó sì jẹ́ kí àwọn olólùfẹ́ rẹ̀ gan pàápàá kó mọ̀ bú wípé kò ṣe dáa rárá lórí ìwà tó wù yìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan tó jẹ́ fáànì tẹ́lẹ̀
àwọn míì ti ń sọ wípé àwọn lọ unfollow rẹ̀ torí pé ìwà tó wù yìí kì í ṣe tó dáa rárá. Lọ́wọ́lọ́wọ́ báyìí Tóyìn Abraham gan fúnra rẹ̀ ó ti unfollow Fúnkẹ́ Akíndélé. Bẹ́ẹ̀ sì ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn update lóríṣiríṣi tó sì bó ṣe ń pe Fúnkẹ́ Akíndélé ní àǹtí àgbà àyà. Ó ní tí ì bá ṣe nítorí Ìyábọ̀ Òjó, ó lóun gan ò ti ẹ̀ rán Fúnkẹ́ Akíndélé rárá ẹ̀yin tèmi. Kódà oríṣiríṣi update òun ló ti ṣe fún Fúnkẹ́ Akíndélé tó sì jẹ́ wípé ṣe ló ń lérí tó ń sọ fún wípé àwọn ti jọ kò sí. Ó ní táwọn ò jọ fojú ara wọn rí òní ń lọ yìí ẹ̀yin tèmi. Tó túmọ̀ sí wípé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Eléyìí ó gbẹnu tán. Bẹ́ẹ̀ ni ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tóyìn Abraham ó ti bínú tán báyìí tó sì bẹ̀rẹ̀ sí ní ju àwọn oríṣiríṣi ọ̀rọ̀ síta. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé dájúdájú ìwà àgàbàǹgebè ó wà ní ọwọ́ Tóyìn Abraham. Wọ́n ní ìṣẹ́jú mélòó ó ní ìjà ṣẹlẹ̀ tó fi wá di wípé ó bẹ́ sí orí ayélujára tó sì bẹ̀rẹ̀ sí ní ju oríṣiríṣi ọ̀rọ̀ sí Fúnkẹ́ Akíndélé. Dájúdájú kò nífẹ̀ẹ́ Fúnkẹ́ Akíndélé. Ó ní Fúnkẹ́ Akíndélé sínú tẹ́lẹ̀. Gbogbo kíkí tó wá ń kí òun ní ojú ayé pátápátá gbà òun ló ń ṣe. Tí Fúnkẹ́ Akíndélé náà tó sì ti mọ̀ wípé ojú ayé òun ni Tóyìn Abraham ń ṣe. Ìdí nìyí èyí tí ò fi dá lóhùn nígbà tó kí ẹ̀yin tèmi. Àbẹ́ẹ̀rí wípé eléyìí máa gbẹnu tán. Ṣùgbọ́n kí wá ló lè fàjà láàrin àwọn méjèèjì yìí? Torí tá a bá wò níbi nǹkan bí oṣù bí 5 sí 6 sẹ́yìn báyìí, a rí àwọn méjèèjì níbi ìnáwó kan. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Abẹ́ẹ̀rí nínú fídíò yìí Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé ó ń lẹ́rí níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti pàdé níbi ìnáwó tí Tóyìn tó lọ kí Fúnkẹ́ Akíndélé tí kí Fúnkẹ́ Akíndélé náà tó sì dá lóhùn tí wọ́n jọ jókòó tí wọ́n jọ ń sọ̀rọ̀ kí wá ni tó lè ṣẹlẹ̀ láàrin wọn. Láìpẹ́ yìí náà ó ní Tóyìn Abraham tó lọ kí Fúnkẹ́ Akíndélé lórí péèjì. Ó lọ comment sí abẹ́ fídíò kan èyí tó gbé síbẹ̀ tí Fúnkẹ́ Akíndélé náà tó sì dá lóhùn tó sọ wípé oníjàngbọ̀n. Kí wá ló lè ṣẹlẹ̀ láàrin oṣù bíi mélòó kan láàrin àwọn méjèèjì tó fi wá di wípé Tóyìn ó lọ kí Fúnkẹ́ tí Fúnkẹ́ tí ò fi wá dá lóhùn kí ni tó ṣẹlẹ̀ gangan. Kódà pẹ̀lú ìwà tí Fúnkẹ́ Akíndélé èyí tó wù yìí ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé dájúdájú Fúnkẹ́ òun ló ń kọ́ Ìyábọ̀ Òjó sí Tóyìn Abraham. Òun ló sọ fún Ìyábọ̀ Òjó wípé kó mọ̀ bá Tóyìn ṣe. Wọ́n ní ìdí nìyí èyí tí Ìyábọ̀ Òjó tí ò fi Tóyìn Abraham sínú fíìmù The Return of Arinzo èyí tó ṣẹ̀ ṣe. Bó tilẹ̀ jẹ́ wípé nínú part 1 Tóyìn wà ń bẹ̀. Nínú part 1 yìí a rí pé Tóyìn ti kú ń bẹ̀. Ṣùgbọ́n bí àwọn èèyàn báwọn tí wọ́n mọ̀ nípa apá kìíní bí wọ́n ṣe ń ṣàlàyé tó wípé kò sí ipa kankan èyí tí Tóyìn tó tún fẹ́ kó nínú apá kejì. Ṣé ká wá sọ wípé Tóyìn tó ti kú ní part 1 tó tún ti jí dìde ni? Ṣùgbọ́n kò yé ọ̀pọ̀lọpọ̀. Ṣé ni wọ́n ń sọ wípé ìjà wà láàrin àwọn méjèèjì bó tilẹ̀ jẹ́ wípé a rí Tóyìn àti Ìyábọ̀ Òjó àti rí wọn papọ̀ kódà kó tó di wípé wọ́n ṣe film premiere èyí tí wọ́n ṣe. Wọ́n ní gbogbo bí Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham bí wọ́n ṣe ní ìkùnsínú sí ara wọn níbi ọjọ́ bíi mélòó kan yìí. Wọ́n ní Fúnkẹ́ Akíndélé òun ló wà ń bẹ̀. Wọ́n lòun ló ń sọ fún Ìyábọ̀ Òjó wípé kó mọ̀ ní kankan bá Tóyìn Abraham ṣe. Ẹ̀yin tèmi eléyìí máa gbẹnu tán. Àbẹ́ẹ̀rí wípé ó lẹ́tìkẹ́ ìjà lọ́tùn lósì láàrin àwọn ẹgbẹ́ òṣèré yìí. Ọjọ́ wo ni wọ́n tó fẹ́ dẹ́kun gbogbo wàhálà yìí pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń kú láìlérò àtọmọdé àtàgbà èyí tí wọ́n ń kú lẹ́nu ọjọ́ mẹ́ta. Kódà ká tiẹ̀ wá sọ wípé àgbà gan ò sí ń bẹ. Àwọn àṣà àwọn ọmọdé òun ló kàn ń kó pèpèpè nínú industry yìí. Ṣé gbogbo eléyìí ṣe kò tó ìrònú fún wọn? Ṣé ìjà ló tún wá kù?
ṣé ìjà ló kù pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú industry bí àwọn èèyàn ṣe ń sùn tí wọn ò jí mọ́ ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹ̀nù tán ọ̀rọ̀ ló délẹ̀ yìí kí ni tí ẹ̀yin náà rò lórí ohun tó wà nílẹ̀ yìí ṣé ìwà tí Fúnkẹ́ Akíndélé èyí tó wù sí Tóyìn Abraham ṣó bójúmu kí ni tẹ́yin náà rò nípa ìwà Tóyìn Abraham lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó sì lọ unfollow Fúnkẹ́ Akíndélé tó sì bẹ̀rẹ̀ sí ní ju àwọn update oríṣiríṣi síta tó ń pè ní àǹtí àgbàyà kí ni tí ẹ lérò ṣó yẹ kí Tóyìn Abraham kó náà wòrúwà èyí tó wù yìí àbí kó rọra dákẹ́ kó sì kọ́kọ́ máa wò ná kó jẹ́ kí atẹ́gùn fẹ́ sílẹ̀ kó tiẹ̀ wo nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀ kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní ju ọ̀rọ̀ síta àbí kó bẹ̀rẹ̀ sí ní jà gbogbo ìdáhùn yín ẹ jẹ́ ká pàdé ní orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.